Mama be already baby, darling, to me. And you're my battery. Bí gbogbo ẹ ṣe jẹ́ nìyẹn. Ọmọ aráyé máa burú gan. Nígbà tí ó lójú, ó ṣetán àti fẹ́ ẹ. Ṣùgbọ́n ní kẹ́lẹ́ tójú ẹ̀ látàn, kò wáyé lẹ́ni tó lè fi ṣèyàwó mọ́. Èèyàn níkà o. Adéfẹ́lá. Bóyá ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí. Gbogbo ìgbà tí bá ti rántí ló máa ń gba omijé lójú mi. Wọ Ọlọ́run ní ṣọ̀rọ̀ ẹ lọ́rọ̀ ẹkún. Àmín. Àmọ́ ọmọ yẹn ni. Apá ojú ẹ̀ yìí, irú ìgbìyànjú wo gan ni wọ́n gan ti ṣe sí? Mo fẹ́ sọ̀rọ̀ fún yín nípa fíìmù apá kejì. Apá kejì ó máa tó jáde, àmọ́ kó tó jáde mo fẹ́ fi àwọn àfihàn kọ̀ọ̀kan tí ò yé yín lórí fíìmù yìí. Ṣé rí àpá tí ó wà ní ojú Ọmọyẹni, àpá yẹn àpá àbímọ ni, ó máa ń ṣẹlẹ̀ dáadáa bẹ́ẹ̀. Àmọ́ kò rí bẹ́ẹ̀. Wọ́n lè ṣe surgery fún ojú àpá yìí tó jẹ́ pé àmì yẹn ẹ̀ ní rí ní ojú Ọmọyẹni mọ́. So fún gbogbo àwọn tó ti reject Ọmọyẹni, gbogbo wọn pátápátá náà máa padà wá tọrọ jẹ lọ́wọ́ Ọmọyẹni nínú apá kejì àpá. Apá kejì àpá yìí máa jáde ní ọ̀sẹ̀ tó ń bọ̀, àmọ́ kó tó jáde mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo ibi tí fíìmù apá kìíní parí sí. Ẹ máa bá mi ká lọ. Mo mọ̀ pé ó ti máa kófìrí àdàbà kan tó ń pògìdì bíi pẹ́yẹlé ò gbọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹyẹlé gbọ́. Ó kàn fi style ti rí mi. Sórí ọ̀rọ̀ fẹ́ bí àdánwò ni o. Bẹ́ẹ̀ni. Kódà ó burú ju oró ọfà lára lágbára lọ. Kò ṣe é pamọ́ rárá. Àbíòye, èmi Adéfẹ́lá Àkànní ọmọ ọlá ọba, mo fẹ́ fi àkókò yìí sọ fún ẹ wípé mo ní ìfẹ́ àtọkànwá. Bẹ́ẹ̀ ni èmi náà nífẹ̀ẹ́. Fún ọ̀rẹ́ rẹ Ọmọyẹni ni o. Mo dẹ̀ fẹ́ kó bá sọ̀rọ̀ kó lè bá fẹ́ mi. Wo, mo fẹ́ fẹ́ níṣu lọ́kà ni o. Ọmọyẹni èwo? Àbíòye, Ọmọyẹni mélòó ni wọ́n mọ̀? Báwo ni kí tèmi ṣe jẹ́? Tí ẹ bí ti báwo? Ọmọyẹni olójú kan, Ọmọyẹni abirùn. Òun gangan ni. Ní ìwọ fẹ́fẹ́. Bẹ́ẹ̀ni. So ẹ̀yin tèmi ẹ máa wò ó pé báwo ni èèyàn tó wà òkè tó ṣe máa rí adúrú àpá yìí lójú èèyàn tó máa sọ pé tó ní àpá yìí ni òun fọ́ nílọ pẹ̀lú. Ẹ má rò pé ó jẹ́ fíìmù lásán o, ó máa happen dáadáa bẹ́ẹ̀ ní real life. So real life náà fi ń kọ story. Nínú apá kejì àpá yìí wọ́n máa ṣe dókítà yìí, ó máa fẹ́ Ọmọyẹni, tó bá fẹ́ Ọmọyẹni ó máa lọ ṣe surgery fún Ọmọyẹni, gbogbo àpá yẹn à ní rí mọ́. So gbogbo àwọn tó ti neglect Ọmọyẹni gbogbo wọn máa padà wá, wọ́n máa rí pé àṣé Ọmọyẹni rẹwà, ẹwà ojú Ọmọyẹni máa jáde padà. Wùmí Toríọlá, respect to you, iṣẹ́ gidi ló ṣe lórí fíìmù yìí, ó parí iṣẹ́ sórí fíìmù yìí. So ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ kí ẹ tó farabalẹ̀ wo apá kejì àpá, ẹ bá mi subscribe sórí channel mi Rotibene Ọmọkùnṣọ̀fẹ́. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi share, bẹ́ẹ̀ yìí subscribe, Ọlọ́run á máa tú ilé àtọ̀nà yín ṣe. So ẹ̀yin tèmi apá kejì ó máa drop ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àwa ò ní mọ́fo, a máa sọ confirm fún yín ni, ó ti yẹ yín kò lọ fà.